Great Yoruba land, great. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ governor wa, Ondo State Executive Governor, Mr. Lucky Orimisan Ayedatiwa, fún iṣẹ́ ribiribi tí ní kí wọ́n ṣe fún ètò ààbò tó péye ní Ondo State fún àwọn èèyàn wa àti ilẹ̀ wa. Èmi á sọ wípé lẹ́yìn ìgbà tá a rí meeting ẹ̀yin South West Governor wípé ẹ ti ready o láti pèsè ààbò tó péye fún ìran ọmọ Yorùbá àti ilẹ̀ Yorùbá. Lẹ́yìn ìgbà yẹn la rí wípé àwọn Àmọ̀tẹ́kùn Ondo State Security Network Agency, codenamed Àmọ̀tẹ́kùn Corps, has intercepted and returned 114 persons found wandering inside forest. The suspects were said to have not been able to explain what they were doing inside the forest after they were dropped off by 2 trucks. Ẹ jọ̀ọ́, Comrade Commander Akogun Adetunji Adeleye, ẹ kú iṣẹ́ sà, ìyẹn tí àwọn Àmọ̀tẹ́kùn ọ̀gá Àmọ̀tẹ́kùn ní Ondo State, ẹ kú iṣẹ́ tí ẹ ń ṣe àti gbogbo àwọn Àmọ̀tẹ́kùn pátápátá, Ọlọ́run á gbé wa níjà. Ẹ kú iṣẹ́, a kí yín, a sì tún kí yín náà. Ṣùgbọ́n èmi rí nírí wípé ṣé dídá wọn padà bẹ́ẹ̀ yẹn ni ó yẹ ká ṣe ni solution ni. Lákọ̀ọ́kọ́ náà, wọ́n drop wọn sínú igbó. Ẹ dẹ̀ rí wípé every now and then ni wọ́n máa attack yín ní Ondo State tó máa ń pa àwọn farmer sí orí oko wọn. Kò sígbà tí wọ́n máa attack, ó kéré jù èèyàn mélòó kan ajẹlẹ̀ tó máa pa yín, wọ́n delete ẹ̀ dànù lórí oko wọn, lórí ilẹ̀ bàbá wọn, wọn kọjá àyè wọn o. Tẹ́ ẹ bá wá rí wọn tó drop wọn sí inú igbó, kí ló dé tó ṣe jẹ́nu igbó ni wọ́n drop wọn sí? Ẹ ti fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò, kò sí nǹkan tó wà tangible lẹ́nu wọn tí wọ́n sọ. Èmi rò wípé nǹkan tó yẹ kẹ́ ṣe ni wípé ẹ ti ẹ̀ dá wọn dúró síbẹ̀. Nígbà tí ò ṣe pé kò síbi àbí tàbátẹ̀ ní kẹ́ hand over wọn fọlọ́pàá, mi rò wípé ìyẹn náà make sense torí wọ́n máa padà fi wọ́n sílẹ̀ náà ni. Mo rò wípé ó yẹ kẹ́ change strategy. Ẹ wo Àmọ̀tẹ́kùn, ẹ change strategy. Kò ní dídá wọn padà tẹ́ dá wọn padà. Ṣé wọ́n sọ fún yín pé wọ́n ti kúrò nílẹ̀ Yorùbá? Wọ́n máa yí ọwọ́ padà ní lọ sí another state now, and you know it. Ẹ jẹ́ kí n sáré ka kíní fún wa. According to him, the last few weeks we have been engaged in running battles with strangers infiltrating our forest in Ondo State. The governor of Ondo State, Honorable Lucky Orimisan Ayedatiwa, has directed that individuals without legitimate business in the deep forest should be evacuated and sent back. Evacuated and sent back. Ṣé consent wọn back ni? Tẹ́bá arrest lèmi rò èpo yẹ kẹ́ kọ́kọ́ ṣe o. Kẹ́ fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò dáadáa kán yẹ lè mọ̀ àwọn wo ló ń pè wọn káàkiri ilẹ̀ Yorùbá. Torí àwọn eléyìí ti jẹ́ kó yé wa wípé ìgbà tẹ́ fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò, wọ́n mọ ibi tó ń lọ, wọ́n mọ nǹkan tó fẹ́ lọ ṣe bẹ̀ tó já sí wípé wọ́n ní leader tó ń pè wọn káàkiri. Ọwọ́ bá àwọn eléyìí níṣẹ́ mọ iye àwọn eléyìí tí wọ́n wọlé tí wọ́n tell everybody ò rí wọn, tí wọ́n dẹ̀ ń lọ sórí ibi tí wọ́n ní kí wọ́n lọ. Ṣebí gbogbo wa la rí tí wọ́n fi helicopter tó fi ń jà fún wọn ní nọ́ọ̀tì. Gbogbo irinṣẹ́ tó máa lot everything, ibi tí wọ́n ní kó máa lọ yẹn. Yónú forest, wọ́n bọ̀ wá deliver everything tó máa lò ń bẹ̀, wọ́n bọ̀ wá deliver fún wọn. Èmi rò pé ó yẹ kẹ́ jókòó kẹ́ dá wọn dúró kí wọ́n yìí wà lọ́dọ̀ yín, kẹ́ wá gbogbo ọ̀nà láti gba thorough information lẹ́nu wọn, ká lè mọ ibi tí ọ̀rọ̀ yẹn ti lọ bọ̀. Sending them back immediately. Èmi rí pé ó ti ní ọwọ́ kan nú. Tẹ́ ẹ bá jẹ́ wípé lótìtọ́ àti lódodo ní ẹ̀yin Àmọ̀tẹ́kùn ready láti ṣiṣẹ́, ẹ má ṣiṣẹ́ àbòsí fún ìran Yorùbá o. Ẹ̀yin Àmọ̀tẹ́kùn ẹ má ṣiṣẹ́ àbòsí fún ìran Yorùbá o. Ká sẹ́sẹ́yìn ká kọ bẹ́ẹ̀ ká máa bèrè pé sórí mi irọ́ la bá bẹ́ o. Onílẹ̀ gan fúnra lára ẹ̀ ń tú ilẹ̀ Yorùbá ṣe, ó fẹ́ fọ ilẹ̀ Yorùbá mọ́. Ìwọ tó ò bá mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀, ipòkípò tó bá wù kó wà, bí àyèkáyè tó bá wù kó wà, tó o bá gbà bọ̀dẹ̀ bóyá o gba màálù àbò gba owó àbí ẹ mú wọn àwọn direct call kọ́kọ́ wá from nowhere látọ̀dọ̀ àwọn kan, wọ́n wá gbé owó fún yín ní dọ́là àbí anything, ikú apàyín o. Àwọn tó bá gbà ni mo sọ o. Ẹ jẹ́ ká lọ wo fídíò yìí. Hello my people. I don't know which of my co-workers need to hear this video, but I just want to let you know I am not here to make friends. I am at work, to work, get paid, and then go home. So I am not here to make friends. Hey,
I am originally from Africa. I came from Africa. I come to America to find money. I don't come to America to make friends. I don't come to America so that you guys can pray for me. No. I come from Africa. I come to America to work, get paid, and then I go home. So I don't know which of my motherfucking co-workers need to hear this. I am not here to make friends. I am here to work, get paid, and then I go home. I have 15 years experience in this service. So don't fuck with me. Hey! Look at me. I am from Wakanda. I do voodoo like a motherfucker. Don't fuck with me. I do voodoo like a motherfucker. I am from Wakanda, in case you don't know. I am from Africa. I am a Fulani. So I am not here to make no fucking friend. Look at, you see this? Some of you see this one when I'm at work. You see this? Don't fuck with. Let me show you something here quick. You see, I wear this, but you don't fucking know what I have underneath. Here. You see me wearing, you see this? Some of you see? They're even falling down. You see this? You see all of this bullshit? Don't fuck with me. I do voodoo like a motherfucker. Don't fuck. You see this? Look at this. You see? All this. You see? You see all this bullshit? Then don't fuck with me. Don't fuck with me. I do fucking voodoo like a motherfucker. All this is voodoo. You see this shirt? This is what I'm wearing. You see? All this is voodoo on this shirt. You see the shirt I'm wearing? You see this shirt? You see? This is my underside. All this is fucking voodoo. This is all fucking voodoo. You see, all this is fucking voodoo. Don't fuck with me. I am not at work to make friends. Hey! You know this? Don't fuck with me. You fuck with me, I will destroy you. I do voodoo like a motherfucker. I am from Wakanda. I'm a Fulani. Ask people who are the Fulani people. I'm a Fulani. Go and ask the Serer who are the Fulani people. Go and ask the Jolas who are the Fulani people. You see, I'm a feature teller. I can even see your feature. My co-workers, if you don't like me, I can tell. You see, this is what I use. I know my feature. I can know your feature. Anybody at work who don't like me, I can see it. You see, this is what I use. So don't fuck with me. I don't know which of my co-workers need to watch this video. I don't know which of my co-workers need to hear this. I am not here to make friends. I'm here to work and go home. This is our symbol as a Fulani. This is what I use to communicate with my ancestors in heaven. So don't fuck with me. I don't know which of my co-workers need to hear this. Leave me alone. I'm here to work, make money, go home. I am not in America to make no fucking friend. So you fuck with me? Do. I do voodoo like a motherfucker. Ṣé ti rí nísìnyí pé àwọn ará bí òun ní kékeré pẹ̀lú wa. A sọ wípé yes, wọ́n yìí ń bẹ̀rù ilẹ̀ Yorùbá wípé oníṣẹ̀ṣe wọ́n mọ̀ pé Ògún pọ̀ pé kinní kan ẹjọ́ ṣé àwọn Ògún yẹn láyé ìgbà yẹn ṣó sì wà bẹ́ẹ̀ bó ṣe wà tí wọ́n sì ṣe ń bẹ̀rù. Ṣùgbọ́n nínú fídíò tó rí ṣe bó rí báyìí ṣe bó fetí ara ẹgbẹ́ òde fojú ara ẹ rí. Ògùn burúkú wà lọ́wọ́ Fúlàní Yorùbá tójú tinú báyìí tójú tìyẹ́ báyìí náà ní àparò fi ríran. Ẹ má wo wípé àwọn Fúlàní lẹ́yìn tàtàtà tó lágbára tán gbélé wọn lọ́wọ́ ogun burúkú wà lọ́wọ́ wọn bẹ́yìn Yorùbá ṣe ní ogun ẹ̀yin security organization wa gbogbo ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin Àmọ̀tẹ́kùn gbogbo ẹ̀yin vigilante at every individual tí ẹ̀ ń ṣe protection sára láti kojú wọn ẹ má wò níwò wípé yàtẹ̀ ọ̀pá tó wà lọ́wọ́ wọn nìkan lẹ̀ ń guide against wọn ní oògùn wọn lè nà yín lóògùn. As a matter of fact tẹ́ bá ṣe nǹkan sára tó bá yan tàtàtà mọ́ yín tí ò bá mu wọ́n ní nǹkan tán so mọ́ra wọ́n ní lè tán lè tọ́ sílá wọ́n ní lè tán lè yọ nínú àpò àbí anything tí wọ́n so mọ́ kíní tá wọlé sí yín lára. Ẹ má ṣiṣẹ́ ààbò sí pé ẹlẹ́fẹ́ ṣiṣẹ́ ètò ààbò fún ìran Yorùbá. Wọ́n ní pátápátá bá là ń fọ́jú kúnnákúnná là ń dé tẹ́ ojú àfọ́ ìfọ́tán báyìí Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní ìjà ló ń mú wá tẹ́ ẹ bá fẹ́ evacuate wọn tẹ́ ẹ dẹ̀ fẹ́ flush wọn tẹ́ ẹ dẹ̀ fẹ́ dúró tán wípé sẹ́ ilẹ̀ Yorùbá ẹ̀ it is no go area enough is enough ẹ ṣe iṣẹ́ yẹn bó ṣe yẹ kẹ́ ẹ ṣe ṣe àwọn náà fi bò ṣe bẹ̀rẹ̀ lè báyìí tó wọ aṣọ American Army
tó dẹ̀ wà proud ṣe bẹ́ẹ̀ gbọ́ ó lóun ò make friends owó lòun wá make oògùn sì pọ̀ ẹ má rò wípé ọ̀pá tó wà lọ́wọ́ nìkan ni oògùn burúkú wà lọ́wọ́ wọn ẹ máa ń rí kíní àwọn lóríṣiríṣi olóńdè Yorùbá nìkan kọ́ ló lóńdè ẹ jẹ́ ìsòótọ́ fún wa àìmọye àwọn ọmọ tó jáde láti ìdílé àwọn alágbára tí àwọn òbí wọn gbé nǹkan gbára ìṣẹ̀ṣe sílẹ̀ fún ṣùgbọ́n nítorí wọ́n ti gba ẹ̀sìn mẹ́sìn bóyá ó ti gba kìrìsìtẹ́nì àbó ti gba mùsùlùmí ó ti kó dànù ìmíì tó wà ní inú àwọn ìgbèríko yẹn tí wọ́n súnmọ́ àwọn Fúlàní wọ́n ti gbé fáwọn ẹlòmíì dáṣe wọn lọ́fẹ̀ẹ́ ẹlòmíì fi gba màálù báyìí ó ti jẹ́ tán ẹlòmíì fi gba wàrà fúrádé nùnù oríṣiríṣi nǹkan lẹ fi gbà lọ́wọ́ wọn ṣùgbọ́n nǹkan ayérayé tẹ́ gbélé wọn lọ́wọ́ ṣe lè rí gbà padà pẹ̀lú báyìí ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ tá à ń pariwo tí everybody ń wà tà láti wípé kí omi má tẹ̀yìn wọ́n gbé ilẹ̀ Yorùbá lẹ́nu a sì rí àwọn oníṣẹ̀ṣe kan nílẹ̀ Yorùbá tí wọ́n jẹ́ ọ̀dàlẹ̀ ọmọ Yorùbá tó ti ń ṣiṣẹ́ fún àwọn Fúlàní àárín wa nítorí àtàrí pé wọ́n gbé owó burúkú fún wọn ẹ wake up now Àmọ̀tẹ́kùn tẹ́ bá fẹ́ ṣiṣẹ́ gangan ẹ ṣiṣẹ́ ká mọ̀ wípé ẹ ṣiṣẹ́ èmi ò rò wípé dídá padà tẹ́ dá wọn padà láì investigate thoroughly láti mọ nǹkan gangan ó ní ọwọ́ kan báyìí nú bẹ́ẹ̀ ni látọ̀dọ̀ ti tèmi o mi ò wá mọ ẹ̀yin èèyàn mi bẹ́ẹ̀ ṣe rí o èmi ò rò wípé dídá padà yẹn ni ẹ jẹ́ àtúntẹ̀síwájú bí. Upon profiling them, it was discovered that all but 3 had no knowledge of where they were being taken. They had no idea. Their master simply sent them into the forest to await further directive. You see, the governor has therefore ordered their immediate return. Yes, there is a freedom of movement in Nigeria, but it must be purposeful. Èmi ò rò wípé mi délé ló yẹ kẹ́ dá wọn padà ó yẹ kẹ́ ṣiṣẹ́ yẹn ẹ má kò ṣe nǹkan tí mo lè sọ lórí show ó yẹ kẹ́ lè gbọ́ information kẹ́ lè mọ ibi tó ti orísun kìíní yẹn ti wá tẹ́ bá mú wọn dáadáa wọ́n sọ̀rọ̀ náà irú iṣẹ́ wo lẹ́ ń ṣe yìí ẹlẹ́fẹ́ palẹ̀ nǹkan mọ́ ẹ̀ ń gé lórí tí òòrùn bá ti ràn sí tátẹ́gùn tí ìrìsẹ̀ sí lásán á tún gúrò padà what is the meaning of this dídá wọn padà tẹ́ dá wọn padà ṣé wọ́n sọ fún yín pé ibi tán ti kó wọn wá náà lọ padà lọ ṣé ẹsìn wọn dé ibi tán ti bọ̀ tẹ́ ẹsìn wọn dé náà ti ní ẹ wo èmi ò like irú àwọn ìrìn àjò báyìí jàre over 100 young men without any clear purpose destination were intercepted at various points. What would they become if left unchecked? Ṣé ìmọ̀ye àwọn tó ti wà káàkiri ilẹ̀ Yorùbá ni ẹ mú àwọn kan ẹ dẹ̀ pariwo tó báyìí iṣẹ́ pọ̀ nílẹ̀ Yorùbá wọ́n ti pọ̀ bàjẹ́ ẹ máa ṣiṣẹ́ lọ ẹ ṣiṣẹ́ yẹn bó ṣe yẹ ká ṣiṣẹ́ ẹ má máa mú wọn kẹ́ máa tú wọn lẹ̀ why are you like this now why are you deceiving us? Ṣé ara protection náà lélẹ̀ ni ẹ jẹ́ á lọ wo fídíò yẹn. Once they hit, ayọ̀bẹ gbogbo ará ìgboro àti àwọn èèyàn wa tó ń ṣoko. I want to place it on record that a lot of weapons were recovered from them, locally made weapons, with which they perpetrate different forms of evil. What they do is to stay in the forest and come out, attack and go back and run back deep into the forest. Over 100 of these people were loaded with trucks, 2 trucks, and they were about to be distributed along the forest belt of the state, starting from Ore End, Ofosu, Ore End. We have profiled them, and we found out that all of them, with the exception of only 3, do not even know where they were being taken to. They don't have an idea. Their masters just sent them into the forest to await further directives. The governor has therefore directed that they be sent back to where they came from. Yes, there's freedom of movement in Nigeria, but you must have a purpose. I would really appreciate the governor for saying they should take them back.
or it's a criminal thing to come without any chance to enter forest to cause problem here. We appreciate the governor, we appreciate Amotekun too for taking care of them and going back where they come from. Ẹ jọ̀ọ́ pẹ̀lú fídíò tẹ́ wá wò yẹn. Ṣé dídá padà ni solution? Torí mo ń rí ọwọ́ kankan bẹ̀ tí ó clear. Tí ẹ bá fẹ́ ṣiṣẹ́ yín gẹ́gẹ́ bí security, kò sí baba ńlá kó ẹni tó lè yẹ̀ yín lọ́wọ́ wò. You have the right to detain them till further notice tẹ́ fi máa get thorough information. Ṣé kìí ṣe wípé wọ́n ti pè níbi bẹ́ẹ̀bi tẹ́tí ṣe kíní ẹ̀ tẹ́tí ṣe session tí àwọn leaders wọn tó ti pè wọ́n tó ti bá yín sọ̀rọ̀ ṣé kò ti mú owó dání? Torí lórí iṣẹ́ yìí èmi ò rí nǹkan tẹ́ ṣe. Ìdí ni wípé bẹ́ẹ̀ ṣe lè evacuate wọn kúrò l'Ondo. Ṣé Ondo state nìkan ló wà nílẹ̀ Yorùbá? What about Ekiti? What about Osun? What about Lagos? What about every other state? Wọ́n máa change lọ sí another state nílẹ̀ Yorùbá ni now. Irú iṣẹ́ wo nìyẹn? Iṣẹ́ wo lẹ ṣe? Ẹ dẹ̀ wá gbé fídíò jáde ká wá ṣe kí ni? Èmi ò rí iṣẹ́ tẹ́ ṣe nínú ilé. Yet ẹ ṣe, but still iṣẹ́ yẹn ò complete kò wá pa. Tẹ́ bá really fẹ́ ṣiṣẹ́, governors tó bá jẹ́ pé lóòótọ́ àti lódodo lẹ fẹ́ ṣiṣẹ́ fún ètò àwa ẹ̀mí àwa ọmọ Yorùbá, tá gbé yín síbẹ̀ tí ẹ̀ ń gba salary lórí iṣẹ́ yìí, tẹ́ dẹ̀ tún gba security vote iye owó burúkú every month. Ẹ má ṣiṣẹ́ àbọ̀kẹ́lẹ́ ìṣiṣẹ́ o. Ẹ ṣọ́ ara yín o. Gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ kó yé gbogbo governor tó bá ná meeting yín tẹ́ gbé jáde tẹ́ bá ní òtítọ́ àti lódodo. Ẹ ṣiṣẹ́ yẹn bó ṣe yẹ ká ṣiṣẹ́. Ẹ má ṣiṣẹ́ pé ẹ ń deceive àwa Yorùbá. Ojú wa ti là á mọ̀. We understand what is going on. Nítorí ẹ̀ ni mo ṣe máa ń bẹ̀ ẹ̀yin èèyàn mi pé àwọn fídíò títọ́dọ̀ ti tèmi torí àwọn social video mi ìfẹ́ kó máa gùn jù torí data ẹ̀yin tó wà Nàìjíríà. Kò sí nǹkan tó bá dín bẹ̀ tẹ́ bá ń rí fídíò tó bá ń dọ́dọ̀ yín kẹ́ máa bá mi share sáwọn tó wà lé. Àwọn information tẹ́ bá rí pé ó wà important ẹ máa share kẹ́dẹ̀ máa jẹ́ kó yé wọn pé wọ́n ní láti gbọ́ information yẹn. Ṣebí tó bá wà láyé ni wọ́n sọ pé wọ́n fẹ́ lọ party wọ́n fẹ́ ṣe gbá wọ́n fẹ́ ṣàwo. What is this? Arrest àwọn èèyàn, detain wọn láti do the needful, láti lè get thorough information. Nǹkan kan ti ṣẹlẹ̀ láàrin yẹn. Sending them back immediately is not the solution. Irọ́ ni. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, ẹ ké pe gbogbo àwọn governors pátápátá àti gbogbo olórí any security organization tó bá lóun ready láti pèsè ààbò tó péye fún ẹ̀mí wa àti dúkìá wa àti ilẹ̀ wa. Ẹ má fi ẹ̀mí àwọn èèyàn negotiate pẹ̀lú owó torí àti mọ̀ wípé tó bá ti involve owó kò sí nǹkan tá lè ṣe. Ṣé nígbà tẹ́ arrest wọn ǹjẹ́ wọ́n pè ṣé anything call jáde tán pé tán ní pé bí yá kẹ́ báyàn kan sọ̀rọ̀ ṣé kò ti mú negotiation wá torí mi mọ̀ rí sí wà tó ṣe yẹ pé kàn dá wọn padà just like that. Ó ti ṣú òjò ní pé bí tán ibẹ̀ ṣe kúrò l'Ondo state ẹ rí pé bí wọ́n kúrò l'Ondo Ọlọ́run ló mọ̀ àná 100% mo lè assure yín wípé ilẹ̀ Yorùbá náà ṣì wà. In the first instance tí ò fi yẹ kẹ́ bá wọn fọwọ́ kékeré mu kí ló dé tó ṣe jẹ́ pé igbó ibi tẹ́ ti mú wọn yẹn Òfosù l'Ondo state ní Àkúrẹ́ mo mọ̀ bẹ̀ dáadáa wọ́n máa ń lọ ń gé àwọn igi gẹdú níbi bẹ̀ àwọn sawmill oríṣiríṣi solid minerals dẹ̀ gbogbo àwọn eré àbẹ̀yẹn. So gbogbo ibi tí àwọn minerals solid minerals wà nílẹ̀ Yorùbá àwọn people yìí mọ̀ ibẹ̀ ni wọ́n dẹ̀ pín gbogbo ibi tó bá ti fẹ́ lò ibẹ̀ ni wọ́n pín gbogbo wọn sí. Wọ́n dẹ̀ ti pọ̀ nílẹ̀ Yorùbá a dẹ̀ sọ fún yín ṣé Àmọ̀tẹ́kùn ò ń gbọ́ information tá à sọ ni ṣé gbogbo wa náà ni à ń wá attention ni àbí kí ni gbogbo ilé èwo lẹ gbọ́ ní gbogbo àlàyé tá à ń ṣe èwo lẹ gbọ́ gbogbo ilẹ̀ Yorùbá gbogbo inú igbó kìjikìji náà ti wà. Ẹ jẹ́ kó Ondo state ti ṣe tiẹ̀ Ògùn ẹ máa flush wọn Èkìtì ẹ ṣe the same thing Ọ̀ṣun the same thing Kwara o ẹ wo gbogbo ilẹ̀ Yorùbá jàre ẹ ṣáà ṣe nǹkan tó bá fẹ́ ṣe. Tẹ́bá ní ẹ̀mí ò Kwara because àwọn protect wọn bẹ̀ ni àbí kò yé ìwà tèmi ni family wọn ni jẹ́ olórí wọn tó condemn wọn rí because ọmọ ìyá wọn ni wọ́n. So tẹ́bá wá sọ fún wọn pé nǹkan tó yẹ kán ṣe lélẹ̀ bí ìgbà tẹ́ kàn waste energy yín mi ní energy kankan tí mo fẹ́ waste. Kí lẹ́yìn náà rí sẹ́lẹ̀ ṣé ó wà okay ebi oríṣẹ́ yẹn pé ó complete henceforth tẹ́ bá ti ọwọ́ yín bá ti tẹ̀ wọ́n ẹ má máa quick láti dá wọn padà. Ẹ má fi wọ́n ṣe negotiation ẹ má fi wọ́n gba owó ẹ má gba dọ́là ẹ ti ẹ̀ ṣiṣẹ́ èyíkéyìí tó bá gba owó tó parọ́ nínú yín lẹ́yìn nǹkan ìjàmbá ṣe o àìsàn òjijì lè kọlù ẹ kó dàbí ẹ̀tẹ̀ mi ìdẹ̀ ṣe rí nǹkan tí mò ń sọ yìí o
nǹkan tí ẹ̀mí Ọlọ́run sọ fún mi ni mò ń sọ fún yín o. Dare it. Ṣé jẹ́ kó ṣẹlẹ̀ kó gbowó lọ́wọ́ wọn? Nǹkan ṣe àìsàn òjijì kan tí ò ṣẹlẹ̀ rí táwọn èèyàn ọdẹ sára kọ́ déédéé kọlù ẹ because Onile himself is at work. Tí ìmọ̀ kankan tó bá mọ̀ wípé o ò níṣẹ́ ṣe o jẹ́ má lọ sọ fara ẹ̀ kalẹ̀ pé o fẹ́ dúdé ṣètò ààbò fún anybody. Àsìkò tẹ́ máa fi wá gbowó kọ́ lélẹ̀. Àsìkò tẹ́ máa fi wá gbowó kọ́ lélẹ̀. Àwọn ò ní kò sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ tá a mọ̀. Ẹ má fi kọ́kọ́ bò wá lójú. Tẹ́ bá fẹ́ protect wa, ẹ protect wa kí gbogbo àgbáyé rí wípé òtítọ́ lẹ̀ ń ṣiṣẹ́. Ṣùgbọ́n eléyìí ọmọ Yorùbá kó má dàbí ẹni pé mo sọ̀rọ̀ sí yín lẹ́nu. Ṣé iṣẹ́ eléyìí ṣó ó complete? Ṣó mú yes ṣó wà okay ṣó clear? Ṣé iṣẹ́ yìí pé ṣé bó ṣe yẹ kó ṣe rí nìyẹn? Tí ò bá wá gbé tí ò dẹ̀ lọ bó ṣe yẹ kó ṣe lọ, ẹ bá mi fi comment síbẹ̀. Ẹ jẹ́ kí fídíò èkó dọ́dọ̀ olórí Àmọ̀tẹ́kùn, commander Àmọ̀tẹ́kùn ní Ondo State àti gbogbo wọn tó kù nílẹ̀ Yorùbá kẹ́ lè mọ̀ wípé all eyes are on you. Orúkọ tèmi ò yí padà. Yèyé Dárákọ owó èkókókó ni mò ń jẹ́. Jọ nítorí Ọlọ́run má gbàgbé láti bá mi like fídíò, bá mi share káàkiri. Ṣé o ti rí àwọn tẹ́ fẹ́ bá jà? Ṣé ti rí bó ṣe ń lérí ogun? Àwọn tẹ́ fẹ́ múra ogun lọ bá nìyẹn o. Àwọn tẹ́ fẹ́ múra ogun lọ bá ní ṣé ti rí bó ṣe ń lérí ogun? Kò sí wàhálà, ẹ múra dáadáa ṣá.